Ọ̀dọ́mọdékùnrin kan ni ó darí wálé lọ́jọ́ kan pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ bó ti ń bọ̀. Nígbà tó dé, ìyá rẹ̀ béèrè pé, "Ta ni mo rí pẹ̀lú rẹ tẹ́ ẹ jọ ń bọ̀?" Ó ní ọ̀rẹ́ òun ni, ó sì ti yà sí ilé tiwọn. Ìyá rẹ̀ wá bi léèrè wípé, "Ǹjẹ́ ìwọ mọ ohun tí wọ́n ń pè ní ọ̀rẹ́?" Ó fún ìyá rẹ̀ lésì, ó ní òun ò mọ̀ ọ́n, àfi tẹ́ ẹ bá ṣàlàyé rẹ̀ fún mi. Ìyá ní jókòó, ó jókòó. Ó ní ṣé o rí ọ̀rọ̀ tí wọ́n ń pè ní ọ̀rẹ́? A lè yọ látara ọ̀rọ̀ ìṣe tí wọ́n ń pè ní rẹ́. Rẹ́ yìí a máa túmọ̀ sí kí a gé nǹkan àbí rẹ́ bí kí nǹkan kí ó parẹ́ mára nǹkan. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ wípé bí bá pẹ́ lára ọṣẹ, á dọṣẹ. Bẹ́ẹ̀ náà ló rí nínú ọ̀rẹ́. Àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó já sí wípé ìbágbépọ̀ yín pẹ̀lú wọn láti lè rẹ́ papọ̀ tí ìwà yín sì fi dà gẹ́gẹ́ bí ẹni wípé ìyá kan náà ló bí yín. Tàbí ká sọ wípé àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó já sí wípé ìbágbépọ̀ yín pẹ̀lú wọn láti rẹ́ àǹfààní kan àbí méjì kúrò lára yín, àbí láti rẹ́ àwọn ìwà kan àbí òmíràn kúrò lára yín. Tí a bá tún wò ó lọ́nà ibòmíì, a lè sọ wípé rẹ́ gẹ́gẹ́ bí ọ̀bẹ tí ń rẹ́ nǹkan. Àwọn ọ̀rẹ́ kan ń bẹ tó já sí pé ọ̀rẹ́ rẹ́rùnrẹ́rùn òun ni wọ́n ṣe. Ni wọ́n máa fi ń kíni nílọ̀ wípé ṣọ́ni bá rìn, ṣọ́ni bá rẹ́. Torí ẹni a ní ó kíni lẹ́yìn kó fẹ́ bù sọ́wọ́. Ẹni a ní ó fẹ́ni lójú kúrò bóso ló sọ sẹ́nu. Oríṣiríṣi òwe Yorùbá ni wọ́n ń tọ́ka sí ọ̀rẹ́. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣe bínú, ẹni abínibí ń dani. Ọ̀rẹ́ rẹ hàn mí, mo sì sọ orí èèyàn tí ìwọ náà jẹ́. Irú ọ̀rẹ́ wo ni ìwọ ń bá rìn? Irú ọ̀rẹ́ wo ni ìwọ ń bá gbé?